Abinibi ni wọ́n ń pe orúkọ ìkànnì tí ẹ wà yìí. Bẹ́ẹ̀ sì ni ìlú Ìbàdàn ni àwa. Ẹ káàbọ̀ sí ìlú Ìbàdàn, ibi tí àwa ìlú wọn pè ní Ojoo. Bẹ́ẹ̀ sì ni ìrìnàjò yóò mọ̀ gbé wa láti agbègbè Ojoo títí dé agbègbè Roundabout ní ìlú Ìbàdàn. Àwọn ibi tí a ti máa kọjá ni àwọn bíi University of Ibadan, àwọn bíi Sogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí tí a fi dé Roundabout. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lórí ìkànnì Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì, a máa rán ara létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó ìlú Yorùbá. Gbogbo nǹkan tí ó máa ń gbé Yorùbá lárugẹ la máa ń ṣe lórí ìkànnì. Bẹ́ẹ̀ sì ni a máa ń lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí n sọ pé gbogbo ibi tí wọ́n bá ti ń sọ èdè káàárọ̀ oòjíire la máa ń lọ láti fi hàn yín bíbẹ̀ ṣe rí ní ọdún tí a bá lọ síbẹ̀. Nǹkan bí ọwọ́ aago 7 kù ìṣẹ́jú díẹ̀ ni a bẹ̀rẹ̀ ìrìnàjò yìí ní agbègbè Ojoo ní ìlú Ìbàdàn. Ṣé rí pé ìlú Ìbàdàn rẹwà gidigidi gan, ó sì dùn wò. Ẹ̀yin náà wo ìwọ̀ oòrùn bó ṣe rẹwà, tí ojú ọ̀run tó ní àwọ̀ aró tó wuyì. Irú àkókò yìí ni àwọn olóyìnbó máa ń wí pé wọ́n máa ń ju ìbéèrè pàtàkì sí olólùfẹ́ wọn. Wọ́n á ní, "Jọ, ṣé wo jẹ́ títí mi títí ayérayé?" Ẹ ti mọ nǹkan tí mo sọ. Bẹ́ẹ̀ ni, àkókò ìmọ̀ rẹwà lọ́pọ̀lọpọ̀ ní ilẹ̀ adúláwọ̀. Tó bá yẹ pé ẹ ti lọ káàkiri ilẹ̀ adúláwọ̀ nígun ti West Africa dáadáa. So ibi tá ń lọ sìn, òun ni, àbí ibi tá máa dé sìn, òun ni University ti ìlú Ìbàdàn. Ibẹ̀ ni a máa dé nísìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà ìlú Ìbàdàn ni ó rí ségesège lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Gbogbo àwọn ọ̀nà yìí ló dáa tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n ti ń rí ségesège gbàgbàgbàlà lẹ́nu ọjọ́ mẹ́ta, àti pé nǹkan tó tún wá jẹ́ kí n kórìíra Ìbàdàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni wípé Ìbàdàn dọ̀tí díẹ̀. Tẹ bá ń wo àwọn òpópónà lọ, ẹ rí àwọn ibì kan tí ò tiẹ̀ ṣe é fi hàn rárá nígbà ìlú mi lélẹ̀, àbí ara ọ̀kan lára àwọn ibi tí mo fẹ́ràn jùlọ ní eléyìí tó dọ̀tí gidigidi gan. Fẹ́ǹsì University of Ibadan lẹ rí láti àárọ̀ yìí. Òun náà sì ni aṣèwò lọ ní kòpẹ́kòpẹ́ á dé University of Ibadan, wọ́n sì fi hàn yín bí ẹnu ọ̀nà University náà ṣe rí. Yẹ́ mú yín sọ fún yín lọ nípa ìdọ̀tí.
ìjọba tó ń gbìyànjú ṣùgbọ́n ó dàbí pé ìgbìyànjú wọn ò tó. Bẹ́ẹ̀ ni, ìgbìyànjú wọn ó dàbí kò tó lórí ọ̀rọ̀ environmental. Mo sì rò pé ó yẹ kán bá wa jáwé sóbì díẹ̀ torí à ń gbàdúrà kí àwọn investors kan wá sí ìlú wa. Gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni ó máa ń turn investors off. Ẹ wo gbogbo agbègbè ṣe ti rí àwọn nǹkan tí mo sọ nípa ìdọ̀tí. Ẹ bá máa wó lọ láti bí lọ. A ti dé University of Ibadan báyìí. Bẹ́ẹ̀ sì ni ẹnu ọ̀nà University of Ibadan náà ni ẹ̀ ń wò yìí. Ẹ wò dáadáa báyìí. Ẹ ti rí. Ẹnu ọ̀nà University of Ibadan ni ẹ̀ ń wò yìí. Agbo shopping complex tó wà ní apá òsì ní yìí. Bẹ́ẹ̀ sì ni ìjọba ń kọ́ lọ́wọ́. Wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ pé kò tí yàtọ̀. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá yà níbi tí a kọjá nísìn, ẹ máa lọ sí Trans Amusement Park. Former Trans Amusement Park wà ní Benin. Reason wọ́n fi pè ní former ni pé wọ́n fi ṣe amusement park mọ́. Nǹkan tí wọ́n dẹ̀ fẹ́ fi ṣe báyìí ni wọ́n fi ṣe real estate ní nísìn nítorí pé wọ́n rò pé agbègbè náà yóò dáa fún real estate and ilẹ̀ bẹ̀ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ is 40 million naira per plot. Tẹ́ bá ní interest pa lẹ́bẹ̀ mo lè bá yín arrange. So ẹ jẹ́ kí n mọ̀ ní comment section àbí kẹ́ send message sí mi ní email, personal email mi. Màá sì dá yín lò nípa ilẹ̀ agbègbè tí mo sọ fún yín. Mo mọ̀ pé agbègbè tí ó padà dà bí àwọn aerodrome Kọ́lápọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni nítorí pé ó súnmọ́ àwọn ojúlówó ibi. Torí tẹ́ bá yà sọ́nà yẹn náà kò jìnnà sí Bodija market. So ibi tí agbègbè náà fi dà ni mo sọ fún yín. Samonda níbi tí à ń lọ sìn. Samonda estate yẹn náà, estate tó wà ní Samonda yẹn náà, òun náà ṣe dáadáa gidigidi gan. So àwọn major areas tí èmi fẹ́ràn jùjù ni mo kàn dárúkọ fún yín. Ẹ mọ̀ pé gbogbo àdúgbò náà lè wà pé ṣe gbogbo ibi lèèyàn máa ń lọ. So a máa rí aerodrome estate náà nísìn. Aerodrome estate náà máa wuyì ó wà lára àwọn estate tó gbayì jù ní ìlú Ìbàdàn. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá lè wo ọ̀kan bí mo ti ṣe ń rí láti bí Ventura Mall. Òun náà ni ẹ̀ ń wò ní ọ̀kan yẹn tó jẹ́ aláwọ̀ pupa. Ilé tó dá dúró rẹ̀ gidi ẹ̀ ń wò yìí. Òun náà ń pè ní Ventura Mall. Oríṣiríṣi nǹkan ni wọ́n sì lè ṣe nínú Ventura Mall. Cinema wà nínú ẹ̀. Tí cinema tí wọ́n pè ní film house wà nínú ẹ̀. Game arcade wà nínú ẹ̀. Shopping wà níbẹ̀. Ibi ìgbafẹ́ náà wà níbẹ̀ nísàlẹ̀ pátápátá. Oríṣiríṣi nǹkan lè ṣe níbẹ̀. Ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ìrìnàjò náà. So Sango náà ń pe gbogbo àwọn ibi tí a wà yìí. Ẹ sì rí bí gbogbo agbègbè ṣe rí. Kálá yà sí apá òkè lẹ́ẹ̀kan tí mo sọ fún yín. A máa lọ sí ọ̀nà ẹlẹ́ẹ̀lé àǹkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So à ń tẹ̀síwájú nínú ìrìnàjò náà ní báyìí. Ṣé ti rí mo sọ fún yín pé Ìbàdàn dọ̀tí gidigidi gan lọ́wọ́ ẹ̀. So
hold up náà máa ń mú Ìbàdàn pọ̀ tó àwọn ibì kan ní orílẹ̀-èdè Nàìjíríà ni. Apá ọwọ́ ọ̀tún mi ni wọ́n ń pè ní Sango Cemetery ni wọ́n ń pè apá ọ̀tún mi. So ibẹ̀ ni wọ́n ń pè apá ọ̀tún mi yìí. Tẹ́ bá sì wo apá òsì mi ní ibi tá a rọra kọjá nísìn, school kan wà níbẹ̀ tó ń pè ní FT Wálé Adénúgà film production, àwọn ni wọ́n ní school náà. Gbogbo ibi tá a wà yìí wọ́n máa ń pè ní Coca-Cola ló máa ń pè gbogbo. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá rí ọ̀kan ibẹ̀ lẹ ti lè yà sí Premier Hotel ní apá ibi tá a kọjá ní òkè ibi tá a ṣẹ̀fẹ̀ dé ní tẹ́ bá yà sókè ọ̀nà Premier Hotel ní Ojoo investment ló ní Premier Hotel. Bẹ́ẹ̀ sì ni wọ́n ṣe àtúnṣe Premier Hotel, ibẹ̀ ni mọ́tò yìí fẹ́ yà sí. Wọ́n ṣe àtúnṣe Premier Hotel gidigidi lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ ká máa wò bí yóò ṣe rí tí wọ́n bá parí ẹ̀. Àwa mú wá fún yín bí ó bá ṣe rí tí wọ́n bá parí ẹ̀. So ẹ ti rí àwọn ọ̀nà tí mo sọ fún yín. And agbègbè tá a dé ni wọ́n ń pè ní Mokola veterinary gbogbo lórúkọ agbègbè yìí. Ṣùgbọ́n general name ní Mokola. And oríṣiríṣi ibi náà ni gbogbo ìgbà lead sí ní ìlú Ìbàdàn. Tí ẹ bá sì wò dáadáa, ẹ máa rí pé Ìbàdàn ti develop gidigidi gan. Àwọn iṣẹ́ díẹ̀ náà ló kọ́ kù. Tó bá dẹ̀ sì jẹ́ pé ẹ̀yin fẹ́ print àwọn nǹkan kan ní large form, ní ńlá ni àbí kéékèèké, gbogbo agbègbè tẹ́ wà gangan náà ni wọ́n ti máa ń ṣe gbogbo àwọn iṣẹ́ yìí. Tẹ́ bá bọ́ sí apá òdì kejì ọ̀nà yìí, iṣẹ́ tí wọ́n ṣe jù ní gbogbo agbègbè nìyẹn. Gbogbo ẹ̀yìn àwọn ilé tẹ̀ ń wò yìí, gbogbo ẹ̀yìn ẹ̀ wọ́n print oríṣiríṣi nǹkan ní gbogbo agbègbè mi. So ẹ má gbàgbé pé Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì. A máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ. Kí ìtàn Yorùbá gidi má bàa parun la ṣe dá ìkànnì sílẹ̀. Bẹ́ẹ̀ sì ni orúkọ tèmi ni Ojoo Adétọ́nà. Mo kọ ìwé kan nípa ọmọọba kan nílẹ̀ Yorùbá tí bàbá rẹ̀ sọ fún pé kó tó lè di ọba, ó gbọ́dọ̀ mú ọmọbìnrin tó nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú wá. Ìwé náà wà ní description box, ẹ lè kà. Owó pín sí náà ní Africa ebook ni, ẹ lè download ẹ̀, link ẹ̀ wà nínú description box, ẹ lè bá mi kà. Ó sọ̀rọ̀ nípa ìfẹ́ àti so many other things. Bẹ́ẹ̀ sì ni oríṣiríṣi ẹ̀wà èdè ni a fi èdè Gẹ̀ẹ́sì kọ sínú rẹ̀. Ẹ ṣeun, kò ní jù báyìí lọ. Ǹjẹ́ kó tó dìgbà mí, ẹ má gbàgbé láti fẹ́ràn ara yín. Ó dàbọ̀.